أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد. السلام عليكم ورحمة الله وبركاته. mo kí gbogbo ọmọ ìyá nínú Islam, mo dẹ̀ kí gbogbo ẹni tí ó ń ṣe mùsùlùmí náà, torí mẹ́sẹ̀gì mo fẹ́ pàṣẹ yìí kò kí n ṣe mẹ́sẹ̀gì mùsùlùmí nìkan, mẹ́sẹ̀gì gbogbo àwa tí a jọ ń fọ́lò ọ̀rọ̀ tó ń lọ lórí Azeez Adegbola, èyí tí gbogbo àwọn èèyàn ń pè ní Olorun. Today is on the 8th of October 2023, ọjọ́ Sunday. Mo ti ń gbìyànjú àti ṣe prógámù yìí láti ẹnu sọpọ́lájọ́ Thursday tí wọ́n ti lọ sí court àti màmá Olorun. Gbogbo bí màmá Olorun ti lọ bí àwọn àfáà nílọrin. Ọ̀rọ̀ fídíò màmá Olorun yẹn gangan ni ó fún mi ní inspiration láti pé kí n lè sọ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, ṣùgbọ́n Ọlọ́run ò fún mi láàyè. Gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé orí ìrìn àjò mo wà, mo jẹ́ báyìí sọ mo ṣe wà Nàìjíríà báyìí. Ní tí mo dẹ̀ wá ṣe Nàìjíríà ó pàtàkì sí mi gan, ó pàtàkì sí mi gan torí gbogbo ẹni tí ó bá mójútó ohun tí àwọn òbí ẹ̀ filẹ̀ fún, tóun náà dẹ̀ tún ń ṣe àṣekún iṣẹ́, gbogbo irú ọmọ bẹ́ẹ̀, gbogbo ohun tóun náà máa filẹ̀ láyé, Ọlọ́run máa fún ní ọmọ tó máa wọlé dé òun náà. Tó jà sí pé ohun tí mo wá ṣe náà lẹ̀ ń rí mi nídìí ẹ̀, but ìyẹn kọ́ mo wá sọ̀rọ̀ lé lórí. Màmá Olorun ni mo fẹ́ gbà nímọ̀ràn lórí ọ̀rọ̀ Azeez, torí wípé mo rí fídíò ibi tí màmá náà ti ń bẹ̀bẹ̀. Ọ̀gá yóò ní báyẹ̀ ní mojú tó kú ọmọ ẹ̀sàánú mi o, ẹ̀sàánú mi yóò sọ ní ọ̀gá bá bẹ̀rẹ̀ gbọ́ àwọn sọ́kàn, ẹ bá bẹ̀wọ̀ ẹ̀sàánú mi bẹ́ẹ̀ bá lè mú lọ́mọ lọ bẹ̀wọ̀, ẹbí wọ́n ṣe yẹ ẹ̀dákun torí ẹ̀ lọ ẹjọ́ ẹ̀sàánú mi ẹ̀dákun bàbá mi bọ̀ bá bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́wọ́ ẹ̀mọ́ rí kí mi ẹ̀sọ́ jẹ́jọ́ torí ẹ̀ lọ ẹ̀sàánú mi o. Ìyá Ọlọ́run nìyẹn àwọn náà. Tí màmá náà yíra mọ́lẹ̀, tó bá lọ orí post mi ní orí page mi níjọ́ Thursday yẹn, mo kọ síbẹ̀, mo wẹ̀ ó fún mi ní inspiration gbà tí mo wẹ̀ emotion pé ìyá nìkan ló ń yíra mọ́lẹ̀ báyìí, torí pé gbogbo ẹni tó bá mọ iyì òbí láyé, pàápàá yọ tó bá mọ iyì ìyá, ó jẹ́ kí àánú abiyamọ ṣe lórí ọ̀rọ̀ ìyá Azeez. Ṣùgbọ́n àwọn Yorùbá ní pé òkèrè olójú jíjìn tí ń mú ẹkún sùn. Gbogbo ẹni tójú ẹ̀ bá jìn, tó bá jẹ́ ọ̀dájú, tó bá ń lọ ibi tí wọ́n ti fẹ́ lọ kí wọn kú ọ̀fọ̀, ó jẹ́ kó ti máa kí látojú ọ̀nà, kó tó débẹ̀ á ti máa sunkún. Ló já sí pé ẹkún tí ìyá Olorun ń sun yẹn, àtẹ̀bẹ̀ tí wọ́n ń bẹ̀ yẹn, solution ọ̀rọ̀ yẹn ni mo fẹ́ fún yín. Ẹ gbọ́, solution ọ̀rọ̀ Azeez ọmọ yín tí ẹ bí
àti gbogbo ẹbí di Azeez Adegbola. Solution Azeez ni mo fẹ́ fún gbogbo ẹ̀yin fámílì ẹ̀. Tọ́lọ́run bá wá jẹ́ kí ẹ mú solution yẹn, tọ́lọ́run bá jẹ́ kí ẹ mú àmọ̀ràn yẹn lò, tọ́lọ́run bá gbà fún yín láti mú àmọ̀ràn yẹn lò, ẹ máa rí solution lórí nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣùgbọ́n kí n tó fún yín ní solution, mo fẹ́ kẹ́ ẹ mọ̀ kíní kan dájú wípé èèyàn kan ló mú Azeez o. Èèyàn kan ló mú, fúnra ara Ọlọ́run ló mú. Ọlọ́run kàn lu àwọn èèyàn lóní sábàbí ni. Torí pé Ọlọ́run ò ní sọ̀kalẹ̀ nítorí ẹnìkan. Gbogbo tó lọ́n bá fẹ́ ṣe láyé, èèyàn náà lọ́lọ́run máa lò láti ṣe ohun tó fẹ́ ṣe. Ṣé wàá rí ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ sí Azeez yìí? Nínú àwọn fídíò kan tí mo ti sọ sẹ́yìn, fẹ́ni tó bá ní òye tó bá ń tẹ̀lé mi, mo ti sọ sẹ́yìn tẹ́lẹ̀ pé ọ̀pá tí a gbé sí èjìká, ọ̀pá tí a gbé sí èjìká lọ́rọ̀ Azeez. Tí a bá gbé ọ̀pá sí èjìká báyìí, èyí tó wà lẹ́yìn ó ju tiwájú lọ. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí abiyamọ, kí Ọlọ́run lè bá yín ṣe ní fífúyẹ́ ni mo ṣe fẹ́ gbà yín nímọ̀ràn yín o. Ọ̀ràn yọ̀dọ̀ kọ́ ní kẹ́ ẹ gba ìmọ̀ràn yẹn o. Ṣùgbọ́n fẹ́ kẹ́ lọ́mọ kéde kan dájú wípé tí Ọlọ́run bá fún yín láǹfààní àti gba ìmọ̀ràn yẹn, ẹ ṣe oore tó pọ̀ fún ọmọ yín. Ṣùgbọ́n tọ́lọ́run ò bá tún fún yín ní àǹfààní àti gba ìmọ̀ràn yẹn, ihun tẹ́ ẹ̀ ń rí lọ́wọ́lọ́wọ́ tó ń ṣẹlẹ̀ sí Azeez ó kéré ní nǹkan mi tó tún bọ́ lójú ọ̀nà. Àkọ́kọ́, tí ẹ bá rántí fídíò tí mo kọ́ fi ṣe ìkìlọ̀ fún Azeez, torí pé tó bá ń sọ̀rọ̀ wípé ta lẹni tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Azeez nínú gbogbo mùsùlùmí tó ń sọ̀rọ̀ lórí mídíà, tó kọ́kọ́ pe àkíyèsí àwọn mùsùlùmí sí ọ̀rọ̀ Azeez, èmi ni. Tó kọ́kọ́ kọ́ attention àwọn èèyàn sí orí ọ̀rọ̀ Azeez. Tí bá lọ fídíò kan tí mo ṣe ní April 14, 2023, mo sọ̀rọ̀ kan níbẹ̀. Mo ní wọ́n pe ọkùnrin kan ní Azeez, mi jẹ́ tí mo rúkọ dáadáa ń gbà yẹn. Mo ní pé wọ́n pa ọkùnrin kan ní Olorun. Mo ní ọkùnrin yìí challenge gbogbo àwa mùsùlùmí lórí orúkọ tó ń jẹ́ yẹn. Ìbéèrè lórúkọ yẹn o, Olorun. Ṣùgbọ́n lórí ìbéèrè yẹn, mo ń bọ̀ wá fún yín ní ìdáhùn ẹ̀ níparí fídíò yìí. Mo wá sọ gbogbo àwa mùsùlùmí pé ó bú Ọlọ́run, ó bú ànábì, ó fa Kùránì ya. Ṣé ní gbogbo ohun tó ṣe yẹn, ìbànújẹ́ ló jẹ́ fún àwa mùsùlùmí lóòótọ́. Ṣùgbọ́n kò dé ilé ẹjọ́ ní South wa ní Nàìjíríà bíbáyìí, kò dé ilé ẹjọ́. Ṣùgbọ́n tí wọ́n pé North ní Nàìjíríà, kódà kò ń ṣe pé bóyá máa fi òfin gbé, àwọn yẹn máa ṣe ìdájọ́ lọ́wọ́ ara wọn ni. Ṣùgbọ́n kò sí ohun tó jọ mọ́ bẹ́ẹ̀ ní South ọ̀dọ̀ wa bíbáyìí. Mo wá sọ nínú fídíò yẹn pé gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí, ẹ jẹ́ ká dìde ká ṣe ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí ní ìlànà òfin. Inú mi padà wá dùn wípé Ọlọ́run ní kí gbogbo àwa mùsùlùmí, Ọlọ́run ní kí a ṣọ̀kan lórí ọ̀rọ̀ yìí. Kì í sábà wọ́pọ̀, kò kí ń sábà wọ́pọ̀ kí gbogbo àwa mùsùlùmí kí a ṣọ̀kan lórí ọ̀rọ̀ kan. Pàápàá jùlọ Ahlus Sunnah wa Jamaa,
àti alùsùfì àti sálàfí wọn kì í sábà gba ojú ọ̀nà kan náà lórí ọ̀rọ̀. Ṣùgbọ́n tí a bá lọ wo ọ̀rọ̀ Abdulazeez yìí, ẹ rí i pé gbogbo mùsùlùmí ayé ló panupọ̀ lórí ọ̀rọ̀ yìí. Kódà ó sọ ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí tá a jẹ́ ọ̀tá tẹ́lẹ̀ ó sọ wá dọ̀rẹ́. Torí à ń tijú pé a gbọ́dọ̀ bá ara wa jà lásìkò yìí o, a gbọ́dọ̀ bá ara wa jà lásìkò yìí o. Ní ẹ máa fi mọ̀ wípé kò ń ṣe pé bóyá èèyàn ló wà lórí ọ̀rọ̀ Abdulazeez. Fúnra ara Ọlọ́run ló so wá pọ̀, ló wá fi wá ṣiṣẹ́, ló fi wá kojú ọ̀rọ̀ yẹn. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Ọlọ́run sọ nínú Kùránì pé bada izi aza wa basmala. Ọlọ́run ni wa atasim bi hablillahi jami'an wala tafarraqu. Ọlọ́run ní gbogbo ẹ̀yin mùsùlùmí o, ẹ rántí ìdẹ̀ra pé mo ṣe yín ní mùsùlùmí o. Wala tafarraqu. Ẹ má wá ṣe òpinya lórí ọ̀rọ̀ yín lásìkò yìí o. Wa dhikru ni'matallahi alaykum. Ẹ rántí ìdẹ̀ra tí Ọlọ́run ṣe fún yín. Iskuntun adawa. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀tá lẹ̀ ń bára yín ṣe o. Fa allafa baina qulubikum ikhwana. Ọlọ́run ní àwa la wá mú yín, aṣọ ẹ̀mí yín papọ̀, ajẹ́kẹ́ ẹ̀mí yín ṣọ̀kan lórí ọ̀rọ̀ yìí. Ọlọ́run ní wa kuntum, gbogbo yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ ti ń wà lójú ọ̀nà pé ohun tẹ́ ń bá bọ̀ tẹ́lẹ̀ ẹ lè bára yín níbi tẹ́ ẹ fẹ́ o. Ṣùgbọ́n kan tí mo fẹ́ lò lórí àyà yẹn ni pé Ọlọ́run fún ara ẹ̀ ló so mùsùlùmí papọ̀ lórí ọ̀rọ̀ yìí. Ṣé wá rí bọ́lọ́run ṣe so mùsùlùmí papọ̀ lórí ọ̀rọ̀ yìí? Ọlọ́run ń lo gbogbo àwa tọ́lọ́run ń lò ní. Ìjìyà tí Abdulazeez ń jẹ lọ́wọ́ báyìí, sábàbí ìjìyà yẹn màá wá sọ fún yín báyìí tó ń fẹ́ kí fídíò yìí gùn. Ṣé wá rí sábàbí ìjìyà tí Abdulazeez ń jẹ lọ́wọ́? Ìyá Abdulazeez àti gbogbo ẹ̀yin ẹbí Abdulazeez àti solution ọ̀rọ̀ náà tí màá fi rọ́nà lọ́nu fẹ́ sọ fún yín yìí o. Tó mú pé àwọn èèyàn jáde wọ́n bá yín sọ, kódà Tani mo ti rẹ́ni tó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ni ǹbá tí máa ṣe fídíò mọ́ torí mi ò fi bẹ́ẹ̀ lásìkò, mi ò fi bẹ́ẹ̀ ráyè lásìkò yìí. Àmọ́ torí pé mi ò rí èèyàn tó sọ̀rọ̀ lọ síbi ọ̀rọ̀ yẹn gangan láti pé kẹ́ lè rí solution ọ̀rọ̀ yẹn ni mo ti fẹ́ gbà yín nímọ̀ràn yìí. Kí wá lọ̀rọ̀ náà ni wípé Ọlọ́run ọba lọ́ba tó ń jẹ́ Allah lọ́dọ̀ wa mùsùlùmí. Òun ló ń jẹ́ Ọlọ́run olóhun, ẹni tó nu gbogbo tó ń bẹ láyé àti sámà, òun ni Ọlọ́run lédè Yorùbá. Yorùbá ń pè ní Elédùmarè, Yíbò ń pè ní bí a Ṣínéke àbí kí wọ́n ń pè mí mọ́. Ọlọ́run yìí ó wá ní ìṣesí kan. Inú ìṣesí Ọlọ́run ni wípé ọba tí ò fẹ́ orogún ni. Ọlọ́run Allah kò fẹ́ orogún, kódà kò fẹ́ ọba kan. Ẹ̀ṣẹ̀ tọ́lọ́run sọ fún àwọn mùsùlùmí pé òun ò ní dáríjìyàn láyé lẹ́ni tó bá ń bóun ṣorogún. Ṣé wá rí orúkọ Ọlọ́run ó pọ̀ lọ́dọ̀ àwọn mùsùlùmí. Èyí tó wọ̀n ń bẹ̀ ni wọ́n pè ní Asmaul Husna 99. Ṣé wá rí gbogbo orúkọ tọ́lọ́run jẹ́ yìí, gbogbo ẹ̀ lọ́ba tó ní wá yọ̀ǹda pé tẹ́ bá fẹ́ jẹ ẹ fi Abdul síwájú ẹ̀. Ọlọ́run ni Ar-Rahman, ó ní ẹ lè máa jẹ́ Abdulrahman. Ọlọ́run ni Ar-Rahim, ẹ lè máa jẹ́ Abdulrahim. As-Salam, ẹ lè jẹ́ Abdulsalam. At-Tawfiq, Ọlọ́run, gbogbo orúkọ Ọlọ́run pọ̀. Orúkọ Ọlọ́run kan wá wà tí èèyàn kan gbọ́dọ̀ bá Ọlọ́run jẹ, òun náà ni Allah. Èèyàn gbọ́dọ̀ bá Ọlọ́run jẹ́ Allah, òun náà pè ní Ọlọ́run gangan tí gbogbo wa ń pè ní Ọlọ́run lẹ́ Yorùbá. Ṣé wá rí orúkọ Ọlọ́run yìí gangan tọ́lọ́run ò fẹ́ kẹ́ni kankan bọ̀ òun jẹ́ yìí, òun lọmọ yín wá challenge. Òun ló wá challenge. Ẹ rí wípé challenge yẹn
tó wá béèrè lọ́wọ́ Ọlọ́run yẹn nínú fídíò tí mo ti ṣe tí mo sọ síwájú lọ́n the 14th of April ipe ó challenge Ọlọ́run ní pé ta ni Ọlọ́run yẹn. Ẹ máa gbọ́ mi dáadáa o. Ó ní ta ni Ọlọ́run yẹn. Àpèjúwe tó lè yé ìwọ tí làákàyè ò fi bẹ́ẹ̀ pé òun ni pé kíyàn béèrè lọ́wọ́ ìjọba pé ta ni ìjọba gangan, pé ta ni ìjọba. Oh my God, tẹ́mọ̀ kíyàn kàn bí pé ta ni ìjọba. Ṣojú ìwọ tó bá sọ pé ta ni ìjọba, ọwọ́ ìjọba ò tí ì tẹ̀ ni. Ọjọ́ tí ọwọ́ ìjọba bá tẹ̀, ọjọ́ tí ọwọ́ ìjọba bá tẹ̀, wàá mọ̀ wípé ìjọba wà. Ta lọ́lọ́run tó wá béèrè pé ta ni Ọlọ́run, ọwọ́ Ọlọ́run ò tí ì tẹ̀ gbà yẹn ni. Ṣé wá lásìkò tó Ọlọ́run wá tẹ̀ yìí, lásìkò tó Ọlọ́run wá tẹ̀ yìí, Ọlọ́run yẹn, Ọlọ́run ò dẹ̀ kí n bá ojú ṣiṣẹ́, Ọlọ́run ò kí ń bá aṣọ ṣiṣẹ́, Ọlọ́run máa ń bá ọkàn ṣiṣẹ́ ni. Ọkàn ni Ọlọ́run máa ń bá ṣiṣẹ́. Ṣé wá rí Ọlọ́run tó wá ń béèrè pé ta lọ́lọ́run yẹn, Ọlọ́run yẹn náà ló wá so ẹ̀mí gbogbo mùsùlùmí papọ̀, ọkàn wa ló wá so papọ̀ pé gbogbo mùsùlùmí ẹ ṣọ̀kan lórí ọ̀rọ̀ ẹ̀. wa'tasimu bihablillahi jami'an wa la tafarraqu. Ọlọ́run yẹn ló wá ṣẹlẹ̀ ẹ̀mí gbogbo wa. Ọlọ́run yẹn náà ló tún wá lọ sórí ẹ̀mí tòun náà pé Ọlọ́run ní ó wá di ẹ̀mí ẹ̀ pé kò gbọdọ̀ ṣe ohun tí gbogbo mùsùlùmí bá fẹ́. Ọlọ́run dẹ̀ sọ́nù Kùránì ibì kan wípé Ọlọ́run ní súnmọ́ bókúmọ́ omuyún. Ọlọ́run ní súnmọ́ bókúmọ́ omuyún. Àwọn Ọlọ́run la máa ń so ẹ̀mí èèyàn, a máa dí ẹ̀mí èèyàn, a ní jẹ́ kí ẹ̀mí yẹn ṣe ohun tó yẹ kó ṣe. Ọlọ́run yẹn ló wá lọ so ẹ̀mí ẹ̀ pé ẹ̀mí ẹ̀ yẹn ò ní rọ̀ láti pé kí ìdájọ́ Ọlọ́run lè máa ṣẹlẹ̀ látòrí ẹjọ́ ẹyọ kan ó di ẹjọ́ méjì, ó di ẹjọ́ mẹ́ta, tìwó náà ń bọ̀ lọ́nà, tí àwọn olómi náà ń bọ̀ lọ́nà tí wọ́n ti sọ dáadáa pé àwọn náà fẹ́ ṣe tàwọn náà. Gbogbo eléyìí Ọlọ́run fún ara rẹ̀ ló ń ṣe ìdájọ́ yẹn lọ́wọ́lọ́wọ́. Ṣé wàá rí Ọlọ́run tó ń ṣe ìdájọ́ yẹn lọ́wọ́lọ́wọ́? Ọlọ́run tó ń ṣe ìdájọ́ yẹn lọ́wọ́lọ́wọ́. Ọlọ́run yẹn gangan wá ní ẹ máa wá padà sọ́dọ̀ ẹ̀. Ọ̀nà olè máa padà sọ́dọ̀ Ọlọ́run ni wípé àmọ́ tí wọ́n fẹ́ gba ìyá Abdulaziz àti family Abdulaziz yìí, ibẹ̀ lẹ ti máa wá rí solution. Òun ni wípé ṣé ti rí ta lọ́lọ́run tó ń béèrè yẹn gbogbo ojoojúmọ́ tílẹ̀ bá mọ́, tílẹ̀ bá ń ṣú, tí wọ́n bá ṣe ń bá yín béèrè lọ́wọ́ yín, tí gbogbo ayé bá ti ń bá yín pè ní ta lọ́lọ́run, tóun náà bá ti ń pè rẹ̀ ní ta lọ́lọ́run, ẹ lọ gbàgbọ́ Ọlọ́run máa yọ sí ní ọ̀nà tí ẹ lérò, torí ó ń béèrè, ó ń challenge Ọlọ́run ni. Àyàfi tẹ́lẹ̀ fi bọ́ nínú solution yẹn lélẹ́yìí ni wípé ẹ ṣe ìkéde kóun náà ṣe ìkéde wípé wọ́n má pè òun ní ta lọ́lọ́run mọ́. Màmá ẹ gbọ́ mi, ẹ lọ ṣe ìkéde, ẹ̀yin lẹ bí ọmọ yín, ẹ̀yin fámìlì ta lọ́lọ́run, ẹ̀yin lẹ bí ọmọ yín. Ẹ̀yin tí ẹ wà láyé náà ní fámìlì ẹ wà láyé níjọ́ tí wọ́n bí Abdulaziz tí wọ́n sọ ní Samainawu Abdulaziz, ẹrú Ọlọ́run abiyì, ẹrú sin Ọlọ́run tó jẹ́ abiyì. Tí ẹ bá wò pé orúkọ ń rò lóòótọ́, Ọlọ́run lo ìyẹn fún, ẹ wo ọ̀nà tọ́lọ́run gbà lo ìyẹn fún, ṣó tẹ́ yín lọ́rùn? Ẹ má kí wọ́n máa tàn yín o, ìyàtọ̀ wà nínú ní èèyàn popular àbí èèyàn wà notorious. Ìyàtọ̀ wà nínú popular àti notorious o. Gbogbo tó ń ṣẹlẹ̀ sí yìí, popular kọ́ notorious ni, ọ̀daràn ẹni tí gbogbo ayé ti gẹ́gẹ́ bí ọ̀daràn. So that orúkọ tí wọ́n ń pè yẹn gangan, orúkọ tó yẹ pé fún ara Ọlọ́run
Ọlọ́run fún ara ẹ̀ ló ń challenge. Àní kíyàn bá challenge ìjọba pé ta ni ìjọba, ọjọ́ tọ́wọ́ ìjọba bá tẹ̀ yóò mọ̀ wípé ìjọba wà lóòótọ́ àti lódodo. Ọlọ́run tó wá ń béèrè pé ta lọ lọ́hùn yẹn, orúkọ yẹn ni kẹ́ ẹ lọ announce kí wọ́n yọ kúrò lórúkọ ẹ̀, kó dẹ̀ lọ yọ kúrò lórí péèjì ẹ̀. Mùsùlùmí ọ̀ràn mi iṣẹ́ tí mò ń jẹ́ yìí o, àmọ́ gẹ́gẹ́ bí ipò tí mo wà, ìtẹ́mi ń jẹ́ lọ́wọ́ yìí, gẹ́gẹ́ bí ipò tí gbogbo mùsùlùmí, gbogbo àáfàá àgbáyé tí wọ́n fún mi gẹ́gẹ́ bí lisana li ulama'i kafatan, èmi wá ń gbà yín nímọ̀ràn lórí eléyìí wípé orúkọ tọmọ yín ń jẹ́ yẹn Ọlọ́run ló ń challenge. Èèyàn dẹ̀ ní challenge Ọlọ́run kọ́lọ́run máa yọ sí, torí pé fún ara Ọlọ́run ló sọ pé mọ́ngàrákà lérò bí kàlí kẹ̀rímù. Ọlọ́run ní pé mọ́ngàrákà lérò bí kàlí kẹ̀rímù. Kí ló ń fi yín lọ́kàn balẹ̀ sí àwa Ọlọ́run pé kí la fẹ́ ṣe gangan náà, pé ta làwa Ọlọ́run. Ọlọ́run ní ti gbàgbé ni pé àlẹ́dí àlákọ́kà ṣe báwa la dá yín, wọ́n ṣàwọ́ àkà àwa la ṣe yín bó ṣe wù wá. Ọlọ́run tó wá ní mọ́ gàrákà lérò bíkàlì kẹ̀rímù. Kí ló fi yín lọ́kàn balẹ̀ sí àwa Ọlọ́run. Màmá, kí ló fi ẹ̀yin bí Azeez lọ́kàn balẹ̀ lórí pé kí ọmọ yín máa challenge pé ta ni Ọlọ́run. Màmá, orúkọ tó nágbára lọmọ yín jẹ́ o. Fìrìhàwù náà tó nífọ̀n tó ní ìkànnà, ní tí Fìrìhàwù náà ṣe fọ́lọ́run nìyí. Fìrìhàwù náà bóun náà ṣe ní agbára tó, òun náà béèrè pé ta lọ́lọ́run jọ́ kìíní àná ni, kọ́lọ́run tó lọ yọ sí lórí òkun pupa. Bákan náà ló já sí pé gbogbo àwọn tó ní agbára tó ní orúkọ nú ayé, àwọn náà ń béèrè pé ta lọ́lọ́run ni. Nàmúrúsù òun náà béèrè pé ta lọ́lọ́run ni, ẹ̀fọn lọ́lọ́run fi pa. Gbogbo àwọn tó wá ní orúkọ ta tó mọ̀ nú ayé yìí náà, àwọn náà pọ̀ tó ń béèrè pé ta lọ́lọ́run. Àwọn yẹn tí wàá ń béèrè indirect ni, ọmọ yín wá lanu pàgà kò rí nǹkan sọ̀rọ̀ ẹ̀, ó wá ń pè rẹ̀ ní ta lọ́lọ́run. Màmá, àmọ̀ràn tí mo lè gbà yín lórí solution Azeez nìyẹn. Ṣé ti rí pé ìjọba mú wọ́n tì mọ́lé, ó kéré nínú ìjìyà Ọlọ́run. Wàláì tàláì súnmọ́bìláì, ìjọba mú wọ́n tì mọ́lé, ó kéré nínú ọ̀nà tọ́lọ́run gbà fìyà jẹyàn. Tó bá wọn Ọlọ́run tó bá fẹ́ mú ẹrú ẹ̀mí, á dẹ̀ mú báyìí, á dẹ̀ fi sínú ilé, Ọlọ́run á dẹ̀ ṣílẹ̀kùnlẹ̀. Ṣé pé ìjọba tó mú wọ́n tilẹ̀kùn ni, àní tó bá wọn Ọlọ́run á dẹ̀ mú èèyàn, á dẹ̀ fìyàn sínú ilé, Ọlọ́run á tún wá ní kán ṣílẹ̀kùnlẹ̀, kán ṣí wíńdò lẹ̀, kò lẹ̀ ní kíbi lọ. Ó pọ̀ bẹ́ẹ̀ nínú ọ̀nà tọ́lọ́run gbà mú yàn. Ọlọ́run ò ní mú mi, kò ní mú wọ tó ń wò mí náà, torí pé mi ò béèrè pé ta lọ́lọ́run. Iṣẹ́ Ọlọ́run lèmi ń rí. Nídìí eléyìí màmá, ẹ ṣèkéde lórí ọ̀rọ̀ ọmọ yín wípé kọ́ má bàa yín pè bẹ́ẹ̀ mọ́. Tó bá wù yín pé ẹ fẹ́ jèrè ọmọ yẹn o, ẹ sọ fún àwọn tí wọ́n ń ti ọmọ yẹn lẹ́yìn, ẹni káwọn náà lọ fi orúkọ yẹn sínú orúkọ tiwọn náà. Ẹni káwọn náà lọ fi orúkọ yẹn sínú orúkọ wọn, kán wo bí Ọlọ́run ṣe máa ń gbèjà rẹ̀ lórí ẹrú ẹ̀. Nídìí eléyìí, solution ọ̀rọ̀ ọmọ yín nìyẹn o. Èyí tí mo wá sọ fún yín, mi ò sọ pé tẹ bá ti sọ fún ọmọ àfilẹ̀ àbọ̀nì filẹ̀, àmọ́ fúnra ara Ọlọ́run ló mọ bó ṣe máa bá yín yanjú ọ̀rọ̀ ẹ̀, torí pé Ọlọ́run fún ara ẹ̀ ló ń challenge. Solution ọ̀rọ̀ yẹn nìyẹn. Bó wá wùn yín ẹ gbọ́, bó wùn yín ẹ má gbọ́. Ohun tọ́ba tó ní mí ràn mí nìyẹn. Gbogbo àwọn mùsùlùmí tọ́lọ́run wá lò wá láti mú ta lọ́lọ́run. Mo wá fẹ́ pè wá ṣàkíyèsí kan. Lóòótọ́ lódodo a gbìyànjú, iṣẹ́ Ọlọ́run ni. Ṣùgbọ́n gbogbo wa a ronú lọ síbi ọ̀rọ̀ kan. A ronú lọ síbi ọ̀rọ̀ kan o. Mo dẹ̀ fẹ́ kí wá ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ yẹn tá bá fẹ́ ṣe déédéé. Tá bá fẹ́ ṣe dọ́gbandọ́gba,
tí a ṣàbòsí lórí ọ̀rọ̀ Azeez yìí o, a gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ yẹn. Ẹ má ẹ̀ka tanra wa. Yorùbá sọ wípé ẹni gbépo lájà kò jalè bí ẹni tó gbà lọ́wọ́ ẹ̀, torí láyé ìjọ òun wọ́n ní orí òkè àjà báyìí náà máa ń gbé epo sí. Kò wá sí bí yàn ṣe máa gbé epo yẹn lókè tó bá ń gbé bọ̀, torí inú abọ́ náà máa ń gbé sí. Tó bá ń gbé bọ̀ kò lè dá gbé bọ̀, kò lè dá gbé sọ̀kalẹ̀, ó máa dànù. Àfi kó rí ẹnìkan tó máa bá a gbà á. Ẹni tó wá gbépo lájà ò jalè, ẹni tó wá gbà lọ́wọ́ ṣèbẹ́ nìkan ló ń gbé kámẹ́rà dání. Kí ló tí a gbé ẹni yẹn náà? Assignment nìyẹn fún wa náà, torí wípé àwọn méjèèjì ni ọ̀daràn. Tẹ́ bá lọ gbogbo fídíò tí Azeez máa ń ṣe, ẹnìkan ló ń bá gbé kámẹ́rà dání. Ẹni tó ń bá gbé kámẹ́rà dání yẹn ó ní ìdí ká àrẹ́sì òun náà. Partner, criminal in partner àbí partner in criminal ni wọ́n. Ṣòye yín. Nígbà tí a mú tán àrẹ́sì ìyá Ọlọ́ṣun, ẹni bá gbé kámẹ́rà dání náà jọ mú. Ẹni tó ń bá Azeez Adegbola gbé kámẹ́rà dání, òun náà nílò pé kí wọ́n àrẹ́sì òun náà. Nídìí eléyìí kọ́lọ́ máṣẹ́lẹ̀ bá wa ṣe nírọ̀rùn. Níparí, mo wá kí gbogbo Islamic media tí gbogbo wa jọ ń ṣiṣẹ́ yìí. Mo sọ nínú short video tí mo ṣe níjẹta gbàdúrà mo wà site wípé gbogbo àwọn Islamic media tí wọ́n ń ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ ta lọ́lọ́run yìí, mo sọ pé gbogbo yín pátápátá mo kí yín kú iṣẹ́. Ẹ̀yin lẹ jẹ́ kí ara rọ̀ mí, torí pé iṣẹ́ ọ́fíìsì tèmi gangan ni iṣẹ́ tí gbogbo yín ṣe yẹn. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo yín, torí pé Islam wa yìí oníkálùkù ló ní division of neighbor. Ẹlòmíì iṣẹ́ tó gbé dání lórí mídíà òun ni wípé ìṣọ̀kan lòun gbé dání, kí gbogbo mùsùlùmí, ẹni tó ń ṣe mùsùlùmí, kí gbogbo wa jọ ṣọ̀kan, kí a gbégbé sí ayọ̀ àtàlàáfíà. Dáwà tí àwọn àfáà mi ń ṣe nìyẹn, kọ́ ló bá wa san wọ́n lẹ́san. Àwọn àfáà mi wà lórí social media, dáwà àwọn tí wọ́n gbé dání ni wípé kí wọ́n máa sọ̀rọ̀ nípa comparative. Báwo ni mùsùlùmí ò ṣe ní bọ́ta? Báwo la ṣe máa mú ẹlẹ́sìn míì wọlé? Kọ́ ló bá wa san àwọn náà lẹ́san. Àfáà mi wà, dáwà tó ń gbé dání ni kóun máa ṣe give away fáwọn èèyàn lórí social media. Aspect ẹlòmíì nìyẹn. Àwọn ẹlòmíì iṣẹ́ táwọn gbé dání nìyẹn, káwọn máa ṣe give away lórí social media. Kọ́ ló bá wa san wọ́n lẹ́san. Àwọn àfáà mi wà tó já sí wípé iṣẹ́ táwọn gbé dání ni kí wọ́n máa create tawhid lórí social media. Báwo làwọn ṣe máa fún àwọn èèyàn ní tawhid, ẹ̀mí àwọn èèyàn kúrò pọ̀ mọ́tọ́ lọ́hùn? Iṣẹ́ táwọn gbé dání lórí social media. Kọ́ ló bá wa san wọ́n lẹ́san. Ẹlòmíì dẹ̀ wà lórí social media láàfáà mi, ní tóun gbé dání pé òun fẹ́ wá bà àwọn àfáà lórúkọ jẹ́, òun fẹ́ wá bú àwọn àfáà, òun fẹ́ wá bà àwọn àfáà lórúkọ jẹ́. Irú onítọ̀hún náà ẹ̀san tó bá tọ́ kọ́ ló bá wa san. Ṣùgbọ́n gbogbo ayé ló mọ̀ pé mọ́kì fọ̀kan lọ́mọ. Èyí tèmi gbé dání ni pé má bú àwọn àfáà lórí social media, má bà àwọn àfáà lórúkọ jẹ́ lèmi gbé dání. Ẹ wá rí pé ní títa lọ́lọ́run wá ṣe yìí, ọ́fíìsì tèmi gangan ló wá kọlù. Àwọn àfáà ló bà lórúkọ jẹ́ ni gbogbo wa náà fi dìde ọ̀rọ̀ yìí. Sọ gbogbo ẹni tẹ́ wá kúnṣẹ́ Ọlọ́run lọ́wọ́ lórí iṣẹ́ yìí, tí ẹ jẹ́ kí èmi náà relief díẹ̀, tí òun ṣe pé ọ̀kan lọ́mọ nìkan, ẹ pé èmi gan sìn mo ní rest of mind. Mo ní rest of mind torí pé mo ti rí àwọn èèyàn láwọn ọmọ ìyá mi tán ti dìde. Kódà ẹlòmíì gan mo ní pé ó ń ṣe analysis, tí ó jẹ́ analysis ẹ mo pé alhamdulilayi, èèyàn kan kì í jáwàdé, ọ̀pọ̀ èèyàn ló ń jẹ́ jàmọ́. Gbogbo yín ni mo kí, kọ́ ló bá wa san gbogbo yín lẹ́san dáadáa. Gbogbo àwọn lawyers tí wọ́n dúró lórí ọ̀rọ̀ yìí, gbogbo yín ni mo dúpẹ́ lọ́wọ́ yín, kọ́ ló bá wa san gbogbo yín lẹ́san dáadáa. Gbogbo àwọn mùsùlùmí káàkiri gbogbo àgbáńlá ayé, gbogbo yín la kí, kọ́ ló máa ti là bá wa san yín lẹ́san. Kọ́ ló máa ti láì dúró tì wá lórí tọ́lọ́run ṣe fún wa yìí. Kọ́ ló máa ìkáwá náà dá padà sàbúrú. Sọ́dà gbogbo àwọn tó wá láì tó ní ká gbọ́ wá dì mú yẹn,
ẹ má ká blame ara wa wọ́n ní kálukú ló ní kálukú wá jẹ gbogbo àdè máa gbẹ̀san láyé àtàlùkì àmọ́ kó ló má ṣe láyé dúró tí wà. níparí ẹ̀yin ẹbí ta lọ́lọ́run àmọ̀ràn tí wọ́n gbà yín tẹ́ bá lè mú lò ẹ̀rí solution. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh.